Africa Content TV. On that side. Yeah. IsbaeU. IsbaeU. Ladies and gentlemen, this man, I love him so much. Everybody pariwo IsbaeU. Wọ́n gbà yín tá a pariwo IsbaeU yẹn, ògo yín ò ní wọ mi. Sọ́ọ́ni tí mo bá ti ṣeré máa dìkọ́ rẹ̀ o, wòlíì lèmi o. Ẹ pariwo ní ìgbà kejìlá mẹ́rin yẹn, ẹ pariwo IsbaeU. It's so handsome. Oh yeah, come on, check out release it. Check out release it. I know. We'll learn you well. How about you, Michelle?